Oriyomi mi ò ní kó má dá fẹ́yàn tó ń sáré kó lè dá. Mi ò gbèrò kó má jẹ́ fẹ́ni tó ti ń dára fún. Kó má bàjẹ́ fún mi, ire ni kó má wá mi rí o. Ẹni wá kó má jẹ́ Ọlọ́run ò ní jẹ́ kó rí. Mi ò ní kó má dá fẹ́yàn tó ń sáré kó lè dá. Fẹ́ni tó ti ń dára fún. Kó má bàjẹ́ fún mi, ire ni kó má wá mi rí o. Ẹni wá kó bàjẹ́ Ọlọ́run ò ní jẹ́ kó rí. Ọlọ́run fagbára ọláwọ̀ mi kí má mọ̀ ṣe láéláé. Ya Rabbi fagbára ọláwọ̀ mi o kí má mọ̀ ṣe láéláé. Àbí ta ló lè pọ́n mi nù ọ̀sà kó tán láyé. Ẹgbọ́n náà ta ní orogún kó gbọ́n mi kó tán pátá. Ya Rabbi ṣe mí bí omi òkun tí wọ́n máa bù tá tún máa rú. Irú ọlá èyí tó bá lè bù mí tó tún pọ̀. Ọlọ́run ṣàgbàná dọ́lẹ̀ kó máa wọ̀ ọbẹ̀ tún gbé rí mọ́. Ìṣẹ̀kẹ̀rẹ̀ oníròde kó wọ́n mọ̀ tí láéláé. Táwọn ayé bá ń pè mí kí yan wọ̀ pẹ̀lú ńláńlá. Mi ò ní kó má dá. Mi ò gbèrò kó má jẹ́ o. Kó má bàjẹ́ fún mi, ire ni kó má wá mi rí. Ẹni wá kó má jẹ́ Ọlọ́run ò ní jẹ́ kó rí. Olùgbà ìwásí mi ṣe bówó tí ò tó ló jẹ́ kàn pẹ̀dá kó má gbé. Aláṣẹríà àlówó tí ò tó ń jẹ́ kàn pẹ̀dá kó má gbé. Torí pé ẹni tó tó ṣẹ́kù fún tó láwọn ẹ̀tẹ́ ló ń wá. Iyì máa ló kù fẹ́ ní Ọlọ́run ṣìkẹ́ tó lọ́la. Àkìlà ń ká níyì báwọn Yorùbá ṣe ń wí. Olùgbàyè Ọlọ́run má tò mí pọ̀ máa hàn ìyá fẹ́ tọ́fù. Àwọn òkò kóhùkù tó bá ti kú pé kó ná o. Ẹ wo afẹ́ tètè dóde kí wọ́n lè rò pé ó dúró pẹ́. Kó tó kan donation láti máa ẹgbẹ́ kélé yá. Ọba tójú ẹ̀dá gbogbo lọ́ngọ̀ òun ló bá mi ṣe alájàlá jàlá ló òun ni a bá ẹ ṣe. Ọba tójú ẹ̀dá gbogbo lọ́ngọ̀ ló bá mi ṣe alájàlá jàlá ló òun ni a bá ẹ ṣe. Ìṣẹ̀lẹ̀ kò má pariwo nítorí oníṣẹ́ ńlá. Torí nígbà kan nínú trenches níbo wà kò sí tata lójú yányán kò sí ṣégbá. Bó ṣe gbà láṣẹ ṣe ohun tójú wì dàbí iná ládùúgbò mi làpápá lájẹgúnlẹ̀ nígbà yẹn ojú ogun lè ṣùgbọ́n mọ́rìnbọ́. Oriyomi bí kòyókòyó ṣe sọ lórí ọjọ́ ti pẹ́. Bá ò bá lè sọ fúnra wa kó má lọ dàbí ìgbéraga. Àwọn tó mọ̀ wọ́n ti mọ̀ ti pẹ́. Oriyomi ti pẹ́ nínú orin. Àwọn tó mọ̀ wọ́n mọ̀ ọ́ a ò lè sọ fúnra wa ni kó má lọ di ìgbéraga. Mo kí gbogbo olórin tó bẹ níkàlẹ̀ ni mo kí. Mo kó ní kálukú wa o. Mo kí wa tọwọ́tọwọ́. Látàyè kò sí fóònù. Ayé YTV láti ń kọrin. Oriyomi mo kọ́kọ́ kọ fújì rí o kí n tó wá kọrin mùsùlùmí lọ́jọ́sí. Oriyomi a lè kàgbà tá a ti ń kọrin láti 1988 tí mo ti ń yí wéré. Ojú ló kéré Oriyomi ọjọ́ orí ò kéré. Oriyomi ẹ jẹ́ ká fi tò sílẹ̀ gẹ̀jẹ̀ akọrin fúnra wa. Bó ṣe fọ́ níbẹ̀ sọ fún wọn pé ẹni tí ó lóògùn á lọ lọ.
ẹni tí yóò lọ tẹ̀ ń hùwà rẹ̀ ẹni tí kì í ṣe pé a máa súré o ẹni tí yóò làbòsí àlọ́nù mímọ́. Àlọ́ ọlọ́run ni olùgbàyè wá sí mi a máa súré ẹni tí yóò làbòsí. Torí wípé ọba tí yóò fọ́ tẹ̀ gbogbo tó ń ṣe. Olùgbàyè ọba tí yóò fọ́ tẹ̀ gbogbo tó ń ṣe. Ló ṣe ń kí wá lọ ká wò wá rí lọ tẹ́wọ́ ọmọ àdàbọ̀ tún wá lékún. Ibi kọ́rẹ́ ọ̀ tó ga kan sì máa lépa báwọn ọmọ bàkan Yusuf ṣe dìtẹ̀ ọjọ́ sí. Ọ̀tẹ̀ yìí tẹ Yusuf ojú rí tó nígbẹ̀yìn ọ̀tẹ̀ Yusuf padà kórè ní. Ìwọ tó ń dìtẹ̀ rẹ̀ má ṣe dẹ́kun ìwà rẹ̀. Olùgbàyè mọ́ dìtẹ̀ rẹ̀ má ṣe dẹ́kun ìwà rẹ̀. Mọ́nà mi là sọ́lẹ̀ àǹfààní náà sí i. Wàmọ́ ní àṣà àǹfààní à. Wọ́n dìtẹ̀ rẹ̀ ká lè rọ́nà àbáyọ ni. Ọ̀tẹ̀ tí mo wí wà láyé yóò bá lè rújú. Ṣùgbọ́n kàkà kọ́ mọ́ olóore nù sí pátá. Mọ̀nàmọ́ná ọlọ́run mi àtàn kó lè rí torí pé. Ẹ sọ pé alọ́ ọlọ́run ni yóò wúwa rẹ̀. Ṣé pé a máa súré o ẹni tí o. Asalamu alaikum ọba lọ́rọ̀ mi ní sẹ́rin. Asalamu alaikum ọba. Oriyomi mo ká aṣojú mi. Aṣojú Olúfìmọ́ lọ́jọ́ sí. Ó ti di pẹ̀sìdó. Ó tún jẹ́ pẹ̀sìdó. Ó tún wá lẹ́ni tó yẹ. Ó wá. Mo kí Kámọ́lì mi o. Tó jẹ́ pàbí náwó lọ́wọ́. Olùgbàyè wá sí mi. Wọ́n ti fún mi lóyè tuntun. Kí má lọ ṣe olùgbàyè. Wọ́n láwọn fún mi lóyè tuntun. Olórí ọmọ ọba. Ó ti fún káṣọrí Olúfìmọ́. Àṣeyọrí Olúfìmọ́. Lóyè tí mo jẹ. Wọ́n ti fi kóyè yẹn. Aláṣẹ rí aláùjì. Abẹ́ni Kẹjà ló ń náwó lọ́wọ́. Abẹ́ni Kẹjà o. Wọ́n ti fún mi lólórí orí ọmọ ọba. Olórí ọmọ ọba o. Ọlá bàbá Naomi ló ná. Bàbá Naomi ló ná. Wọ́n ná Oriyomi. Bàbá Naomi mi. Èèyàn jẹ́ lílì pétà ló ná. Mo kí Sámọ̀ndà o. Sámọ̀ndà o. Èèyàn t'Olúfìmọ́ ní bàbá wa ọba. Èèyàn ti jẹ́ lílì pétà ló ná. Ọba ná Oriyomi. Wàrà mọ́tò láyé wà bá kàtú. Asalamu alaikum ọba lọ́rọ̀ mi níṣẹ́. Wàrà mọ́tò láyé wà bá kàtú. Èyí alájí Akímù mi ló ná gbogbo Olúfìmọ́. Olúfìmọ́ Agége. Ọmọ àmàdá Oriyomi. Gbogbo orílẹ̀ Agége. Gbogbo Olúfìmọ́. Àwọn tábà tí ọba ló ná wọ́n ná Oriyomi. Àtijọ́ àbọ̀ ọjọ́ ti pẹ́ abátí ọ̀lọ́ ná gbogbo Olúfìmọ́. Gbogbo abátí ọ̀rẹ́ o. Olúfìmọ́ mo ṣe kàn níbẹ̀ mo ní mo ti gbàgbóró gan bèbí ti sùn tàbọ̀ jù mọ́ ni. Mo ti gbàgbóró mo ti sùn tàbọ̀ jù. Mo ti gbàgbóró mo ti sùn tàbọ̀ jù rí. Kí n tó wá dé olórí mùsùlùmí kọ́ láhùn tó wá fòrè sí. Àlọ́ ṣoore kan ṣoore sínú àgẹ́wì o. Ẹ jẹ́ ká fọ̀ kẹ́fọ́ àmúdá àṣùkúra. Ẹ jẹ́ ká fọ̀ pẹ̀yẹ. Ìṣẹ̀lẹ̀ kó máa pariwo. Àmúdá àṣùkúra. Alọ́ pẹ̀yẹ. Ìṣẹ̀lẹ̀ kó máa pariwo. Aṣojú Olúfìmọ́ ló ń náwó lọ. Ìṣẹ̀lẹ̀ kó máa pariwo. Mo kí Sámọ̀ndà mi. Bàbá mi Sámọ̀ndà ló ń náwó lọ. Èyàn Òṣùpá tipẹ́ nìyẹn. Iṣẹ́ tẹ́ ẹ̀rọ mi mo ti jẹ. Lóyá ti tì mọ́ nǹkan. Mo ká aṣojú Olúfìmọ́. Bàbá Ìdírí. Àlùbárà ọmọ mi. Aṣojú Olúfìmọ́. Láláì má ṣe kọrin Òṣùpá. Gbogbo tìbí tí ń bá dé mo máa ń kọrin ọba náà. Ọba ló sọ pé ṣe bóun mẹ́ta làbọ̀ máa ṣe. Sámọ̀ndà ló ń náwó lọ.
kábíyèsí ló sọ pé ṣe bóun mẹ́ta làbá máa ṣe àbáràgbò kápàgbò kátúbà ládùúgbò kájọ jẹ́ o làbá máa ṣe o sámọ́dà mi bàbá mi sámọ́dà mi ó sọ pé káràgbò kápàgbò kátúbà ládùúgbò kájọ jẹ́ làbá máa ṣe olùgbàyè ó nítorí òní la rí àwọn ọmọlẹ̀ tó lè mọ́lá o làbá máa ṣe o adájọ́ ò máa dún ọmọ sámọ́dà mi adájọ́ ò máa dún aṣojú olùfimọ́ adájọ́ ò máa dún olùgbàyè wá sí mi adájọ́ ò máa dún alùfáṣọgbọ́n mi dáadáa adájọ́ ò máa dún ó ní kápá ládùúgbò kájọ jẹ làwọn máa ṣe. ó tún wá sọ bẹ́ẹ̀ ó ní iṣẹ́ gbogbo túlétúlé wọ́n ní ẹ̀wọ̀n tún gbàgede. òbí ilẹ̀ jẹ́ rọra ṣe mọ́ balẹ̀ jẹ́ o ó ní tẹ bá bà wá jẹ́ o kò sọ pé a mọ̀ ń kórè gbogbo túlétúlé olùgbàyè wá sí mi òbí ilẹ̀ jẹ́ rọra ṣe mọ́ balẹ̀ jẹ́ o. ó láyé pọ̀wọ́pọ̀wọ́ ṣe lówó pọ̀ sí. ayé palẹ́palẹ́ ṣe nílé dọ̀tún wọ́n fàrọ̀ pàṣọ títí ẹwà lóbùkún o tábà bà wá jẹ́ o kò sọ pé a mọ̀ ń kórè gbogbo túlé ẹni ọmọ tún gbàgede o òbí ilẹ̀ jẹ́ lọ́ra ṣe mọ́ balẹ̀ jẹ́ o tábà bà wá jẹ́ o olùgbàyè sí mi kò lè tán lọ́lọ́hún mi wí olùgbàyè mi o gbogbo orílẹ̀ Agége ló náwó lọ olùfimọ́ gbogbo orílẹ̀ Agége olùgbàyè wá sí mi o owó ọkọ̀ tí Yétúndé ọkọ̀ Yétúndé bàbá Rìyànà ó ní kò lè tán kò lè tán kò lè tán olùfimọ́ lábàtí omi kò lè tán mo kíkí sábìrì dá mi àgbáyé tó jẹ́ sẹ̀ tó jẹ́ kò lè tán lálàhùn mi wí àlékún lọ́pọ̀lọpọ̀ gbogbo náà ó kọrin kò lè tán níṣẹ́ ni ó tún máa pọ̀ àwa náà kò ti dákẹ́ àdúrà kọ́là yẹn tún máa ń pọ̀ iná ò ní tán wọ́n gbogbo ẹni tó ń sọ wálé gbogbo orílẹ̀ Agége olùfimọ́ gbogbo orílẹ̀ Agége olùfimọ́ gbogbo orílẹ̀ Agége nítorí pọ́n yá wá sí olùfimọ́ kábàtì ọ̀rẹ́ o àwọn olùfimọ́ lábàtì ọ̀ nítorí pọ́n yá wá sí nítorí pọ́n pọ́n wálé nítorí pọ́n yá wá sí. tabarẹ́ni tí ò mọ̀ tó ṣàgídí ẹ̀ sọ fún wọn bẹ́ẹ̀ a ò lè fẹ́rù wọn kò wọ́n wà látijọ́ rí gbogbo olùfimọ́ kábàtì ọ̀ a ò lè fẹ́rù wọn kù wọ́n wà látijọ́ rí torí láyé ànábì mọ̀ wọ́n mọ̀ lọ́jọ́ sí olùgbàyè láyé ànábì mọ̀ wọ́n mọ̀ lọ́jọ́ sí àtọ̀tà lè tọ̀tà òde wọn pọ̀ ọkọ̀ Yétúndé àtọ̀tà lè tọ̀tà òde wọn pọ̀ ó ní ṣùgbọ́n ànábì mọ̀ wọ́n mọ̀ ló borí àlànàbì mọ̀ wọ́n mọ̀ ló borí nígbà tó dogun bá dàrú ó borí nígbà tó dogun wúdù ló borí o lójú ogun Tàbúkì ó borí káwa ṣáà máa ṣàdúrà pé o captain wà lámì o lọ́wọ́ lẹ́ni ni àtàwọn láròkà kùrìsì méje làbí o ó yá máa ṣọ́ máa ṣọ́ máa ṣọ́ ìsìjàmbá mi ẹkú palẹ̀ mọ́ tó bá dín lọ́la ìsìjàmbá dé captain mi o tó jẹ́ àlùfáà captain rẹ̀ àlùfáà captain mi máa ṣọ́ máa ṣọ́ máa ṣọ́ olùgbàyè lónìí kan nìkan zẹlẹ́kọ̀ máa ń pariwo. ọlápòrin tuntun ni elégbé ò tí mọ̀ dáadáa ni a ò tún ti ní ìlú fún ni mo kí captain mi ò àlùfáà olùgbàyè owó oyè dà owó oyè tuntun dà olùgbàyè wá sí nǹkan náà aláṣẹ ríà lounge àbá mi olùgbàyè mi bàbá rè ọlá bàbá rè àná mi o ọwọ́ ọkọ̀ Yétúndé olùgbàyè ó ní kí n kọrin wọn lóhùn mẹ́ta lẹ́ẹ̀dá wà o.
ẹ̀dá wo ẹ̀dá wọ́wọ́ ẹ̀dá wa tún bọ̀ tó rí ohun mẹ́talẹ̀ ẹ̀dá wa kiri ẹ̀dá wọ́wọ́ ẹ̀dá wọ́wọ́ ìgbà mẹ́talẹ̀ ẹ̀dá ni o ìgbà òwúrọ̀ ìgbà ọ̀tán àtàṣálẹ̀ tó ń já tún. Captain àlùfáà ọ̀gá nífi létí omi ni àlùfáà captain mi o èyí ò rí omi wọ́n ti ṣọ́ mi látẹ̀kùn wọ́n láwọn ò ní lọ torí omi ò bá kọrin torí pé èmi ti lọ sí Togo lọ́mọ nìyàn mo máa ti lọ sí Ghana lọ́mọ nìyàn captain mo tún ti lọ Ghana lọ́mọ nìyàn sure mo máa ti lọ sí London lọ́mọ nìyàn. Ó dá mi lójú mo ṣì máa ra Amẹ́ríkà lọ́mọ ni mo ṣì máa lọ Canada lọ́mọ ni àmì náà yẹ ọ̀la àmì kún fàyọkún ìrìn àjò tààrin ló jẹ́ ká máa mọ̀yàn ìrìn àjò ní ló jẹ́ ká máa mọ̀yàn lọ Captain àlùfáà Captain mi ọ̀gá Navy ní gbogbo etí omi. Ìrìn àjò ní ká máa bọ̀ yan sí ìrìn àjò ní Samantha èmi ti lọ sí Ghana lọ́mọ nìyàn mo máa ti lọ sí Ghana lọ́mọ nìyàn ṣé ti rí mo tún ti lọ sí London lọ́mọ nìyàn ìsìjàmbá mo sì máa ra Amẹ́ríkà lọ́mọ nìyàn mo sì máa lọ Canada lọ́mọ nìyàn àmì náà yà ọ̀la àmì kún fàyà kún. Captain ìrìn àjò tààrin lọ́jọ́ ká máa mọ̀yàn ìrìn àjò ní lọ́jọ́ ká máa mọ̀yàn lọ ìrìn àjò ní mìíràn dà mí ìrìn àjò ní àdìgọ́ mìíràn dà mí ìrìn àjò ní lọ́jọ́ ká máa mọ̀yàn lọ ìrìn àjò ní lọ́jọ́ ká máa mọ̀yàn sí. Ìrìn àjò ní mo kí Samantha mi èèyàn ta ṣojú ló jẹ́ ká máa mọ̀yàn sí ìrìn àjò ní ìrìn àjò tààrin ló jẹ́ ká máa mọ̀yàn ìrìn àjò ní o ẹ̀yà ká máa dúpẹ́ ká aliyamdu wọ́n ní ọpẹ́ yẹ mi ṣe kò yẹ wọ́n ni ìsìjàmbá ọpẹ́ yẹ mi ṣe kò yẹ wọ́n ni o wọ́n bá mi gbọ́ bùkátà mi bẹ́ẹ̀ mo wà láyé mi olùgbàyè mo wà láyé mi o alihamduli alihamduli olùgbàyè aláṣẹ ríà lounge ọpẹ́ ló yẹ kó dá. Tá a bá ń sọmọ lórúkọ ẹja orúkọ jẹ́ orúkọ dáadáa ló ń jẹ́ láyé ṣe gbólùgbàyè ó yẹ jẹ́ ká sọ pé èmi ni mo dúpẹ́ jù àbúdá wà ṣùkúrà ó ti bá mi ṣe àwa náà praise àlátúndé ó ti dá mi lọ́lá ó ti fún mi láyọ̀ kí ló yẹ kí n ṣe 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 ó tún aya tó bá rà mọ́ mú mi ní tó bá kọrí wípé aya tó bá rà mọ́ mú mi náà tó bá sọ pé yé máa sùn àbúlọ̀ kọrin yé máa sùn ìwọ ni kò sọ pé yá rọ̀ bí ní kò kọrin yá rọ̀ bí tó bá tún sọ pé gbẹ́gbẹ́rì àbó wa sọ pé gbẹ́gbẹ́rì ní kò sọ pé wàá yìí náà jó dáná o làwọn ọmọ nìkan lébo wàá yìí náà jó dáná o làwọn ọmọ nìkan sọ fún wọn pé ọlọ́run ti lànà kò mí ìyá rọ́bì ọlọ́run ti lànà fún mi. ìbádà tí mo ṣe lánàá mọ́jú kẹlẹ́lẹ́ èrò ńkọ́ àwẹ̀ ńkọ́ ìbádà mi ò gbé lèmi ṣe àfìgbàgbọ́ gbé pàdúrà mi gbà ó. mìrìndà mi sọ pé náfìlà tí mo yàn ìbádà tí mo ṣe náfìlà tí mo yàn lánàá mọ́jú kẹlẹ́lẹ́ èrò ńkọ́ àwẹ̀ ńkọ́
ìbádá mi ò gbé èmi ṣe àfìgbà. Ó ta ló ṣòro fún ẹ ọ̀la ṣòro fún ẹ ló ṣòro fún mi tó gbọ́dá fún mi. Ó tọ́lọ́hún bá ń ṣòro ẹ̀ fún ẹrú àwa gbẹ́kẹ̀ lọ́lọ́hún. Ẹ̀yin ẹ máa wòran mo sọ wípé iṣẹ́ ló ń gbà ó fẹ́ ṣerú kú nìyẹn.